Kú bàbá ayeye tí ṣeré látàárọ̀ láti ṣe àjọyọ̀ kábíyèsí kú bàbá yìí. ìbáyọ̀ mi àgbà apanimọ́wọ́kùn olókìkí ooru ajẹ̀dùn èèyàn mọ́bì ojú ọmọ ṣòwò ojú ọmọ gèrè mọ́jọ́ ọmọ kéré ọjà délé ẹ̀pọ́n mi lé ẹ̀jẹ̀ mi sí ẹgbẹ́ mi ká kí ìṣòwò ìjèrè kéré ọjà délé. àṣẹ mọ́mọ́
Mama wa dáwọ́ ẹ̀yìn ọmọ ìyá mi ọmọ Jíbọ́lá ọpọlọ ọmọ àbẹ̀yẹ ọmọ lẹ́lẹ́. Ẹ̀yin ọ̀tá kárí ayé alápò wà gúrúmà gúrúmà mọ́bìnrin òmìnirí kòkó wọ́n ni. Ẹ̀yin ọmọkùnrin wà rí fún ẹ̀fẹ̀ àkàrù. Ṣé bẹ́ẹ̀ ni bàbá rí dáná sí ṣe bí ojú olúwa ẹ̀ láti olúwo lọ́kùn kò kápẹ́ náà. Èmi ní kíyà mo kíyà àbíyè mo kí sáyé tó ti pọ̀ jù ní ọ̀gá. Ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni kò wá sí ibà yìí. Bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ẹ̀yin lẹ kó wá sí ibà yìí. Olúwo ìdálẹ́sẹ̀ lẹ́yìn àpènà. Ẹbí ní kí n mọ làbọ̀ mi gbọ́dọ̀ darẹ̀ ń mú kágbà mo ṣe tutù àgbà. Ọ̀yọ́ làwọ̀ lẹ́yìn ooo. Nílé ìnáwọ̀lá àtẹ̀dá lọ́lọ́dún bí ìyẹrẹ. Gbogbo owó agbára bí ọ̀tá ìrèpè oníbì kan àgbámú gbogbo ara níbi ìjóni. Ojúmọ́ kọ̀ọ̀kan mọ́ fún ọmọ Adéyẹmí. Àtẹ̀dá olójú mọ́wọ́ ọmọ Adéfìyàn. Àtẹ̀dá mọ́wọ́ ọmọ ojú rẹ̀ ó ṣe wo ni ìkan sọmi ìkan ṣẹ̀jẹ̀. Agídí ìbejì ìbí ìjóná mọ́lé. Ọ̀rí ọdẹ ògòǹgò tí rìn tómitómi bí ó wọ̀dọ̀ ariwo ẹ̀sìn bí ó fòdò ariwo ẹ̀sìn. Òyìnbó bàbá yèyé aláṣẹ òǹgángan ló sà. Èmi ní jẹ́mú níwájú ọba Adéyẹmí kí ní jòsà níwájú ọba Lamidi. Àtàndá ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù. Àtàndá ọmọ kú tí kú gbọdọ̀ pa àrùn táwọn ò gbọdọ̀ ṣe òwò tó kú ò gbọdọ̀ ṣe bàbá wọn àkọ́bá alẹ́ àdábà òde àdábà alẹ́ àkọ́bá òde. Ikú ti tọmọ tí bàbá dúpẹ́. Àrùn tí ń sọmọ tí ìyá ọ̀gbọ́dọ̀ ṣe ní Àtàndá Aláàfin Ọ̀yọ́ ọ̀rí àpàgbé o. Ẹni láwọ̀ lábá pa àpàgbé torí bí Ọ̀yọ́ bá pa ní àpàgbé Ṣọ̀pọ̀nná pa ní àpàgbé Ṣàngó pa ní àpàgbé Ògún pa ní àpàgbé ẹni láwọ̀ Àtàndá bá pa àpàgbé ni àbàjá wọ́pọ̀ ẹni rẹ̀ ní kọ́ lábàjá yá lọlé Ọ̀yọ́ tó ń jó yẹn tó l'Aláàfin Ọ̀yọ́ kúkú jó ìbí Aláàfin Ọ̀yọ́ gbogbo àkóso bàbá mojoyin ọlá Ọ̀yọ́ di méjì ọmọ tẹ̀là àpamọ́dọ́mọ tẹ̀là tí ìjọba lòdì Ọ̀yọ́ ń jọ sí Àtàndá Aláàfin Ọ̀yọ́ ọmọ mọ pé Aláàfin ò ní fi wọn kọ́mọ wọ́lọ́ ọlọ́lá kiri ọba Ọ̀yọ́ bíyàn kálọ̀rì ṣàṣìgbà àṣìgbà lọ́wọ́ bòde Ọ̀yọ́ jẹ́ àdìsẹ́ bí Ọ̀yọ́ làárí ìrẹ́ bàbá Adéyẹmí ẹsẹ̀ bí ìbàbẹ̀ nìkọ̀ọ̀kan ọmọ Abíọ́dún tó bímọ mẹ́ta ọ̀hún sì jọba ládìgbòlú ọba ọ̀yà àtìbá ọba Adéyẹmí bàbá Àtàndá ló sì kẹta bàbá tó bí Láìwọlá Àtàndá tó jọba tó gbogbo Ọ̀yọ́ ọdún yọ̀gbàyọ̀gbà owó lè kó ní. Ará Ọ̀yọ́ lọ́lọ́ba owó lè kó ní. Ará Ọ̀yọ́ ló lọ́ba. Ará Ọ̀yọ́ o. Ará Ọ̀yọ́ ló lọ́ba. Owó lè kó ní o. Ará Ọ̀yọ́ ló lọ́ba. Ẹni ó bá ṣẹ̀wọ̀n ẹ̀jẹ̀ àfọ̀kọ́ ṣe o. Ṣèyí ọmọ Mákindé o. Ó ṣe mo dúpẹ́ àkú àìmọ̀tì ìwà bá mi. Abíọ́dún o, ọmọ Mákindé, ikú òní lè gbà wọ́n lọ́wọ́ àwa lágbára Ọlọ́run ọba ìlàyé aláwùrà àbí Ọlọ́run èmi jẹ́ kọ́ ọkọ́jú kú. Olóòdì ara òjé tó ní ìpètù tó kú àjàmọ́ màrọ́ ti wẹ̀ bí odò. Lójú ara òjé ìpètù. Sòkúdò ló jẹ́ àwọn ará tí wẹ̀ bí odò. Ọlámídé ni wọ́n á rí di ògbólógún. Sòkúdò ló jẹ́ àwọn ará tí wẹ̀ bí odò. Ọmọ búnibúni abẹ èébú wọn tí wọ́n ti. Ọmọ rínìrínì abẹ ìgbòyẹgẹ. Òṣónú léwu bá lọ àlọ́gbárò. Ìlàsà ògbómi tútù rẹ. Èmi lolómi tútù fẹ́ fi ìlàsà ṣe. Èmi ò ní ṣàlọ́ fẹ́ni tí ó bá gbọ́ tèmi. Sòkúdò ló jẹ́ ọmọ arọ tí wẹ̀ bí odò. Ọmọ Mákindé o, mo ní mo torí oyè mo délé yìí. Ṣọ́ra ti pe àwọn ajá lọ
fún mi wòrò yìí ìfẹ̀jẹ̀ Ṣèyí Mákindé o mo torí adé mo délé bàbá yìí àwọn ajálẹ̀ fún mi wòrò yìí ìfẹ̀jẹ̀ pídí ajá ọmọ apájá fún aláwọ̀ jẹ òǹgbẹ tuntun kú àjánú ọmọ arọ́tíwẹ̀ ní odò ọmọ ẹ̀yìn káti pálọ̀dé òjèlè ètò ọ̀sẹ̀ fọkùnrin ọ̀kan níra. ọmọ látúbọ̀ fún ọ ibi ọmọ tí wà ọmọ ń gbọ́ lọ́mọ àlejò ọ̀pọ̀lọpọ̀ máa pẹ́ tá lọ́dà yóò ẹ̀wá wẹ̀sẹ̀ yìí bá fi dé bó ṣe tẹ́yìn bàbá rẹ̀ ṣe ọmọ kébí ẹ̀gbàgbé èdè ní tó kú lọ́jọ́ ọmọ àti mo dìbò òkò rẹ̀ dáadáa máa pẹ́ ọmọ kúnìkúnì àbẹ̀bú wá sí wọ́n sí ọmọ líli àtẹ̀níwá rẹ̀gẹ̀ gbọ̀yẹ̀gẹ̀ òsánúlé ọ̀gbà lọ ẹ̀mí onísàlọ̀ fákìtì ọ̀fẹ́ là ń rí pín. ọmọ Mákindé o bí Mákì ọlọ́wọ́ o mo ní ẹ̀yìn ká bí pálọ́dé òjé lélẹ̀ bàbá yìí ètò ọ̀sẹ̀ pákùnrin òkànlé bàbá tó bí ọlọ́mọ ìràwọ̀ àkáǹtì rẹ̀ lẹ̀ obìnrin ọ̀sà eégún ní ó kọyìn ìkókó lé iye mẹ́tu pàkátì ń bẹ níbẹ̀ ni ó rà wá ìyá gẹ́ẹ̀là òjé ni ó kọ̀ọ̀kọ̀ ẹ̀yẹ náà wà náà lé pídí ajá ni wọ́n ọmọ apájá fún aláwọ̀ jẹ tó ètò tó kú àjánú ọmọ ọ̀pìwẹ̀ rí odò ọmọ sìkan ìsìkan ìdí bẹ́ẹ̀ lóde òjè lé ọjọ́ sípò ìsì oṣù bàbá yín olóde ó ní sìkìní ṣe bọ́ọ̀ lè so ìsìn nítorí ẹ̀dá ó nítorí orúkọ torí wọ́sọ̀wọ́sọ̀ olórí ẹ̀yẹ ni olóde ní ṣe bọ́ọ̀ ọba lè so oṣù ìsìn tó tán ìsìn tó mẹ́ta péré ìsìn ọ̀la bàbá yín olóde ó ní sìkìní ṣe bọ́ọ̀ lè là ìsìn nítorí ẹ̀dá ó nítorí orúkọ torí wọ́sọ̀wọ́sọ̀ olórí ẹ̀yẹ ni olóde ní ṣe bọ́ọ̀ ọba lè là ọ̀la ìsìn làtàn ìsìn wa là mẹ́ta péré ó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní bàbá wọn bá nínú ìṣẹ̀ òníjọ́ yẹn àkọ́kọ́ wọn bá dé ẹ̀kejì ẹ̀bá bàbà ẹ̀kẹta ó ní wọ́n bọ̀jẹ̀ èyí bá dé nínú rẹ̀ ó ní wọ́n fún olódì lòdì fi jáwọ́ ẹ̀rẹ̀ sà ìyẹn ní bẹ́lẹ̀ kọ̀ọ̀kan ara náà àbò ọmọ ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ bí ojú omi mọ́bọ̀ rẹ̀ bí ọmọ abọ́rọ̀ kó bìsàbìsà èyí bá bàbà ó ní wọ́n fún ọlọ́pàá ọbẹ̀ bí ọmọ ayé kíní bọ́mọ lẹ́nu ọ̀bànjọ́ ọmọ ọ̀rọ̀ lọ́ba èyí àbọ̀jẹ̀ ó ní wọ́n fún olóje olólóje bàbá yìí mú pa ọmọ sílé lẹ́yìn náà fi jẹ́ ara o yẹ́tò ní ìpètùtò kú àjà náà máa lọ sí wẹ̀ bí odò ẹ burú bá ọmọ wọlé ọmọ wọra kábíyèsí mo ṣe fọba náà fi èmi kí wọn ẹ ṣe mo dúpẹ́ ọ̀rí oníbà ẹkùn ó ṣe mo dúpẹ́ mílíọ̀nù mẹ́rin lápá láyé ọ̀ká ni wọ́n ma ọmọ láyé ọ̀ká ọmọ èrè iyọ́mìnì ọmọ kálẹ̀ ìlọ́mú lẹ́hìn lérè mẹ́fà ọ̀gẹ̀jọ́ lérè èrè lápá ọ̀lẹ́dọ̀ká kọ́ni lọ́mọ jẹ ọmọkùn kanapanapan ọmọkùn kanapa ètò tójú àwọn sàwọ́ sáyé bàbá ròde ànìtọ́rọ aṣọ èèyàn tó wù wọ́n tọrọ ẹ̀wù ọ̀pọ̀ta ni ó wà tọrọ ètò múlòdè láyé ọkọ̀ ọmọ ọ̀rí olóje òpètù mọ́bínú ká dákun dábọ̀ yèdènú tó kú tó dúró jí ọmọ arọ́tiwẹ̀ bí òjò àyòsí ọ̀rí mílíọ̀nù mẹ́rin lápá ẹsẹ̀ mo dúpẹ́ púpà mi dárò ara mi tó pẹ̀tù tó kú àjà tó ọmọ arọ́tiwẹ̀ bí òjò. ẹ ṣé gan-an ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé àjọbí ewé bàbá wa fún ẹgbẹ́ ayára àjọbí ewé ẹ ṣé gan-an ẹ ṣé gan-an thank you ẹ ṣé o kábíyèsí o ó pẹ̀tù ẹ ṣé o ọjọ́ ìpẹ̀tù ọmọ ọmọ mi ti gbogbo ìjẹ́rù ọba Sunday Oyèdìran. ayọ̀lò a nílò ẹ báyọ̀ ayọ̀lò abẹ́rẹ́ lórí stage ní báyìí ẹ jọ̀ọ́.